إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وسلم، وعلى أبويه الرسولين النبيين الكريمين إبراهيم وإسماعيل، وعلى كل النبيين والمرسلين وآل كل، وسلم تسليما كثيرا. أما بعد، فإن أصدق الحديث كتاب الله، وأحسن الهدي هدي محمد صلى الله عليه وعلى آله وسلم. شر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أما بعد، السلام عليكم ورحمة الله وبركاته. إليني تسواجت ما جيتك لك جو أتنترى تحفة الأولاد في توحيد رب العباد. تحفة الأولاد في توحيد رب العباد. هذا باب chapter ẹlẹ́ẹ̀kẹtàdínlógún, chapter 17. fani babul hidayah, babul hidayah, chapter tó ń sọ̀rọ̀ nípa al-hidayah, chapter tó ń sọ̀rọ̀ nípa al-hidayah. ẹsẹ̀ orin 83 afáàní ثم الهداية هدايتان، هداية التوفيق للإحسان، وتلك يختص بها الحميد، يهدي بها للحق من يريد، وبعدها هداية الإرشاد في سورة الشورى أتت والصاد، في سورة الشورى أتت والصاد. أفاني ثم الهداية انتي لين أنت فاهم به هناني رنك الهداية. الهداية هوني guidance إيمانا هدايتان إيمانا مجلوا وانا مجني إيمانا لوكسي ما تقول يمانا أبي أنفيني مانا أنفين يمانا أنا مجني كايك مسي أنا مجني لوكسي هداية كوا يفيني مانا كوا بي توماتيه òun ni kéèyàn kan ṣàlàyé nǹkan fún yàn, kéèyàn ṣàlàyé nǹkan fún yàn, kéèyàn fi nǹkan yé. So hidaya kan iná nìyẹn. Tètè pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn iná ni wọ́n lè ṣe eléyìí, pàjù làwọn tí wọ́n bá kẹ́kọ̀ọ́. wọ́n á lè ṣe kíni, wọ́n á lè ṣe hidaya eléyìí, wọ́n á lè ṣe fún àwọn èèyàn pẹ̀lú pé wọ́n á ṣàlàyé ẹ̀sìn fún wọn, wọ́n á tọ́ wọn sọ́nà, wọ́n á jẹ́ kó yé wọn pé nǹkan báyìí náà ni ẹ̀sìn pè wá sí, nǹkan báyìí náà ni àbùkátà láti jìnnà sí. So eléyìí hidaya iná ni. Hidaya tí wọ́n ń ṣe yẹn hidaya ni. Hidaya kan iná nìyẹn. So hidaya ẹlẹ́ẹ̀kejì wọ́n ní hidaya wípé àti wá ṣàlàyé nǹkan fún yàn, ṣé nìyẹn tó wá gbà, tó tẹ̀lé, ṣé ń ta ṣàlàyé fún yàn ṣó tẹ̀lé àbí kò tẹ̀lé, ṣó mú lò àbí kò mú lò. Hidaya mi lélẹ́yìn, hidaya mi iná lélẹ́yìn. So eléyìí ẹlẹ́ẹ̀kejì yìí ọwọ́ Allah subhanahu wa ta'ala iná ni wà. ọwọ́ Allah subhanahu wa ta'ala iná lọ. A rí pé Allah subhanahu wa ta'ala nínú suratu sabbih isma rabbikal a'la tó ń sọ fún Ànábì sallallahu alaihi wasallam pé innama anta mudhakkir lasta alayhim bimusaytir. Olùṣèrántí lásán ni wọ́n jẹ́ ìrẹ́ Muhammad sallallahu alaihi wasallam, kó kàn ṣàlàyé fún wọn, kó sọ fún wọn, kó ṣèrántí fún wọn. Lasta alayhim bimusaytir. O kì í ṣe ẹni tí ó wá mú wọn lọ́rùn pé dandan ẹ gbọ́dọ̀ gba nǹkan yìí ni, dandan ẹ gbọ́dọ̀ gba ni, ẹ gbọ́dọ̀ tẹ̀lé nǹkan tí mo sọ yìí. So eléyìí ó jẹ́ kó yé wa pé àti jẹ́ kéèyàn gbà
ọwọ́ Allah subhanahu wa ta'ala ló wà. Káwa kan ṣàlàyé ká ṣe hidaya amma, hidayatu al-irshadi náà. Ká ṣàlàyé nǹkan fáwọn èèyàn. Ká ṣàlàyé qala Allahu qala rasuluhu. Ká ṣàlàyé fáwọn èèyàn níta Allah sọ ilé, níta jíṣẹ́ rẹ̀ sallallahu alaihi wasallam sọ ilé. Báyìí làwọn sàhábà ṣe gbọ́ nǹkan yìí. Ká ṣàlàyé fáwọn èèyàn. Òtítẹ̀lé wa ni ìyẹn wà lọ́wọ́ Allah subhanahu wa ta'ala. Ẹni tó bá wù yóò fi mọ̀nà, ẹni tó bá sì wù kò ní fi mọ̀nà. Allah subhanahu wa ta'ala kó káwa kún àwọn tí wọ́n mọ̀nà. ثم الهداية هدايتان. لينا هداية ونمجل كسيون. هداية التوفيق للإحسان. هداية لكك وني هداية التوفيق. هداية التوفيق كافيني منا كافيني شكون جوري. يعني كي يوم منا قدروا لوري إلى نيلي توتا سيلين. òun ni eléyìí tí Allah subhanahu wa ta'ala òun nìkan iná ni ọba tó ní, òun nìkan ló ní. ni wa tilka yakhtassu biha alhamidu. yàrá hidaya ilé tàṣà yìí ni Allah subhanahu wa ta'ala ọba alhamid òun nìkan ló ní, òun nìkan ló máa ń ṣe fún yàn. Kò sẹ́nìkan tó lágbára lórí rẹ̀, kò sẹ́nìkan tó lágbára lórí ilé láti ṣe fún yàn. lórí ẹni Allah subhanahu wa ta'ala ló ṣe sọ nínú ọ̀rọ̀ rẹ̀ tó fi ń bá Nabi sallallahu alaihi wasallam wípé innaka la tahdi man ahbabta walakinna Allaha yahdi man yasha. ìrẹ́ Muhammad sallallahu alaihi wasallam ó lè fi ẹni tó bá nífẹ̀ẹ́ sí, ẹni tó nífẹ̀ẹ́ sí kó mọ̀nà, ó lè fún tọ̀hún mọ̀nà, ó lè fi ń tọ̀hún, ó lè fi mọ̀nà. ṣùgbọ́n Allah subhanahu wa ta'ala òun ló máa ń fẹ́ ẹni tó wù, ló máa ń fi wọn mọ̀nà. ìwọ Muhammad kọ́ ló fi yàn mọ̀nà. Allah subhanahu wa ta'ala ló máa ń fi ẹni tó bá wù ló máa ń fi mọ̀nà. Orúkọ Nabi sallallahu alaihi wasallam bá tí Abu Talib tó kú sórí ìṣe kèfèrí rẹ̀ ó ká lára, ó sì wù pé Abu Talib kò ṣe Islam. wọ́n Abu Talib ò ṣe Islam, kò ṣe Islam. so ibi tí ó wá ti ń lọ tínú ẹ bàjẹ́ náà ni Allah subhanahu wa ta'ala ti ń sọ̀rọ̀ yìí fún pé wọ́n kọ́ ló fi ẹni tó bá wù ẹ mọ̀nà. Allahu jalla wa ala ló máa ń fi ẹni tó bá wù ló máa fi mọ̀nà. يهدي بها للحق من يريد. الله ما في إيمانا رأي ما في ما في بنتبو ما في التواصنا ما في التواصنا. وبعدها هداية الإرشاد. لا هداية التوفيق ولكن هداية الإرشاد. هداية كاكا طويا صانا فيها وجوانا ني اوكي شيء بيباي لين لو أنا تايتو إلي إرشاد نيا شيء يوا طبيعي أبي يوم موري ليكبو mi ò fẹ́ gbọ́ ntẹ́ni yìí sọ̀jàre bí ó ń parọ́ ní báyẹn kó wá lọ mórí lé ọ̀nà gbó tá a sọ fún pé ọ̀nà yóò dá o, àwọn nǹkan báyìí nǹkan báyìí nǹkan báyìí ló wà ń bẹ ò ní àwọn nǹkan tó máa ń ṣèyàn ní sùdà kó wá lọ tẹ̀lé. so àti mú tẹ̀lé kò sí lọ́wọ́ wa, káwa kan sọ fún pé ọ̀nà lélẹ̀ ntí Allah subhanahu wa ta'ala sọ iná ilé kí níjà àwọn èèyàn ń pa, níjà àwọn èèyàn ń pa láti gba ntí à ń ṣàlàyé fún wọn. so bí ó ṣe rí náà ilé gbígbà yẹn Allah subhanahu wa ta'ala ló ń fi yẹn ṣe kòńgẹ́. ẹlòmíì àti èèyàn ṣàlàyé fún tẹ́ pé èèyàn mọ̀ kó ti yé, ṣùgbọ́n àti máa tẹ̀lé kò tí ì rọrùn fún. Allah subhanahu wa ta'ala ti ṣe tán tí ó mú nǹkan náà rọrùn fún. iná ni Allahul musta'an. ni wa ba'daha hidayatul irshadi. ẹlẹ́ẹ̀kejì rẹ̀ òun ni hidayatul irshadi. hidaya pé kákan júwe ọ̀nà fún yàn lásán. bí surati shura atat wasadi. eléyìí ó wà nínú suratu ashura nínú aya 22 níbẹ̀, nínú aya 52 nínú suratu shura, bákan nínú aya 22 nínú suratu sad. ní fi surati shura ó wà nínú sura ashura wasadi àti suratu sad. Allah subhanahu wa ta'ala nínú suratu shura ó ní pé wa innaka la tahdi ila siratin mustaqim siratillah. dájúdájú rẹ̀ Muhammad sallallahu alaihi wasallam ẹnìkan náà tó pé ó máa fi àwọn èèyàn mánà lọ síbi ojú ọ̀nà ilé tó tọ́ yín kó máa ṣàlàyé ọ̀nà tó tọ́ máa ṣàlàyé fún wọn tí í ṣe ojú ọ̀nà Allah subhanahu wa ta'ala.
bákan náà nínú suratu Sad Allah subhanahu wa ta'ala ó fi nǹkan yìí ó fi rìnlẹ̀ fún anabi Dawud alayhi salam idh dakhalu ala Dawud fafazi'a minhum qalu la takhaf khasmani bagha ba'duna ala ba'din فاحكم بيننا بالحق ولا تشطط واهدنا إلى سواء الصراط بتيري وامبني واهدنا إلى سواء الصراط في وامنا إلى داود وكجوا صدورك وادجو وما في ìdájọ́ mi ìdájọ́ yàtọ̀ sí òfin Allah subhanahu wa ta'ala kó dájọ́ pẹ̀lú òdodo wọn ni pé wahdina tó wá sọ́nà lórí àlámọ̀rí wa yìí ila sawa'is sirat tó wá sọ́nà lọ sí ojú ọ̀nà ilé tí ó tọ́ tí ó sí i'wijaju níbẹ̀ so lẹ́yìn náà afáwa wọ báàbù mi ó tẹ̀lé fi ṣe báàbù number 18 second to the last chapter nínú tírà náà fani báàbù shirki al-asghar báàbù shirki al-asghar chapter tó ń sọ̀rọ̀ nípa ẹbọ kékeré والدين مبناه على الإخلاص وضده الشرك بلا مناص مثل صلاة ذلك المرائي يطيل حسنها لأجل الرائي ومثل إقسام بغير الله وقول لولا الله وقول لولا الكلب والأشباه وقول شاء الله ثم شئت تجوز لا كالواو إذ رتبت أفاني chapter tó ń sọ̀rọ̀ nípa الشرك الأصغر ẹbọ kékeré tí ó kí ń gbé jáde kúrò nínú ẹ̀sìn الشرك الأصغر òun ni tí a bá rí nínú ṣẹ̀ríà pé Allah subhanahu wa ta'ala ó sọ pé ṣírkù nìkan yìí àbánábì sallallahu alaihi wasallam sọ pé ṣírkù nìkan yìí wọ́n á rí pé nǹkan yẹn kì í gbé jáde kúrò nínú ẹ̀sìn ànábì ò fi yọ yẹn kúrò nínú Islam àwọn sálàf àwọn ẹni rẹ̀ àná wọn fi yọ yẹn kúrò nínú Islam àwọn sàhábà fi yọ yẹn kúrò nínú Islam so eléyìí òun ni الشرك الأصغر الشرك الأصغر sì ni bàrídù ló jẹ́ fún الشرك الأكبر òpó ni tí èyàn ó tọ̀ débi ìṣẹ́bọ ńláńlá téèyàn ò bá ṣọ́ra fẹ́bọ kéékèèké èyàn padà rìn lórí ìlànà rẹ̀ tí wọ́n fi bọ́ sórí ẹbọ ńláńlá kí Allah subhanahu wa ta'ala kó là wá. afáàní wad-dīnu ẹ̀sìn tààrí mabnāhu 'alā al-ikhlās wọ́n mọ́ lórí ikhlas ni al-ikhlas òun ni tasfiyatu al-a'mali lillahi subhanahu wa ta'ala aw ابتغاء وجه الله سبحانه وتعالى في العبادة أو بالعبادة كما وجه الله سبحانه وتعالى نكا ولي جسدي إيه بانشي يقول الله سبحانه وتعالى نكا وني ما شكني لا ما شيء جسيوا هنقبي ملو متياتسي وضده إذا كيجي الإخلاص واني الشرك أبنيو تباتري إخلاص ما ṣírkù láàrí tí ìkìláàsù bá fi lè kúnnù jọsìn yàn ṣírkù ti wọ́ nìyàn ìlà manasi tí ó sí iyèméjì ń bẹ ìdàkejì al-ikhlas òun ni àṣírkù láì sí iyèméjì ń bẹ wa ma umiru illa liya'budu Allaha mukhlisina lahu ddin Allah ni àpá wọn láṣẹ pẹ̀lú nǹkan kan tó tayọ pé kí wọ́n máa jọ́sìn fún Allah subhanahu wa ta'ala lẹ́ni tí ó máa ṣàfọ̀mọ́ ìjọsìn wọn fún Allah subhanahu wa ta'ala nìkan ṣoṣo. ألا لله الدين الخالص الله نتتيقبو تي الله نكا ني السيلي ثم كغا نيشي مثل صلاة ذلك المرائي يجبي صلاة ذلك المرائي أني تي تنشي رياء نينو أكو جوبي الشرك الأصغر أوني الرياء الرياء sàárì pé tábà ń ka tírà àwọn olùmọ̀ bí tá a ti máa rí nǹkan ìlélẹ̀ yàtọ̀ sí àwọn tí wọ́n sọnù láwùjọ wa gẹ́gẹ́ àwọn jàbàtíyà lọ́dọ̀ tiwọn àwọn sọ pé àti ṣírkù asghar àti ṣírkù akbar gbogbo ẹ̀ ló máa ń ba ìsìlámù yẹn jẹ́ wọn wá ṣèyàtọ̀ láàrin àríyá eléyìí tó máa ń ba ìsìlámù jẹ́ àti eléyìí tí ó kì í ba ìsìlámù jẹ́ wọ́n kàn pé tó bá ti lè ṣe ríyá báyìí khalas islam yẹn ti bàjẹ́ ni rárá
ìpìlẹ̀ rìyá gẹ́gẹ́ bá àwọn afáyé sọ mọ ìgbé wa ń bì. So wọ́n ní pé ìpìlẹ̀ wọ́n ní pé ṣírkù asghar ni ó wà lè padà di ṣírkù akbar. Yóò di ṣírkù asghar yóò di ṣírkù akbar tí èèyàn bá ń ṣe ìjọsìn torí ẹlòmíì tó yàtọ̀ sí Allah subhanahu wa ta'ala. Wọ́n pé rìyá kan wá síbẹ̀ àbí kò sí tó wáyé pé iṣẹ́ téèyàn ń ṣe ìpìlẹ̀ rẹ̀ ìyẹn mọ́ lórí rìyá òní, èèyàn ti kó sí ṣírkù akbar báyìí, èèyàn ti kó sí ẹbọ ńláńlá pẹ̀lú nǹkan yẹn. Yàpé èèyàn mọ ìjọsìn yẹn èèyàn mọ́ lórí rìyá, èèyàn ṣe kí ni èèyàn ti kó sí ṣírkù akbar báyìí. So tó bá sì jẹ́ pé ìjọsìn téèyàn ń ṣe ìjọsìn kan tẹ́ pé èèyàn bẹ̀rẹ̀ rẹ̀ pẹ̀lú ikhlas, nígbà tó wá padà yá rìyá wá padà wọlé tọ̀. Tó bá jẹ́ pé ìjọsìn kan ni tẹ́ pé apá kan rẹ̀ kò ní ṣe pẹ̀lú apá kejì, apá kan kò ní ṣe pẹ̀lú apá kejì, ìbẹ̀rẹ̀ ò ní ṣe pẹ̀lú ìparí. So a sọ pé alákọ̀ọ́kọ́ yẹn ó ṣe kí ni ó lálàáfíà, ìbẹ̀rẹ̀ tí yẹn bẹ̀rẹ̀ yẹn ó bẹ̀rẹ̀ dáadáa, òun lálàáfíà yóò gbà dáadáa lórí rẹ̀. Ṣùgbọ́n èyí tí rìyá wọ̀ tí ó ti dànù yẹn òun ó bàjẹ́. Ṣùgbọ́n tó wáyé pé iṣẹ́ kan tẹ́ pé kò ṣe é yára wọn, a lè separate ẹ̀ bí sọ̀láàtì lápèjúwe ń kí rákà alákọ̀ọ́kọ́ ó kí dáadáa pẹ̀lú ikhlas àti wá di rákà ẹlẹ́ẹ̀kejì ó fi rìyá ó fi sí ó ń kírun nítorí ẹlòmíì, so irun yẹn ńkọ́ ó ti bàjẹ́ torí pé rákà alákọ̀ọ́kọ́ kò lálàáfíà tí rákà tó tẹ̀lé tóun ò bá ti ṣe kí ni tí ò bá ti ní àlàáfíà. Sheikh al-Allama Ibn Uthaymin rahimahullah ta'ala wọ́n ṣàlàyé eléyìí nínú al-Qawl al-Mufid ala kitabi at-Tawhid. So bí ọ̀rọ̀ rìyá bó ṣe rí náà ni eléyìí. So rìyá tó bá wọlé tọ̀ ìpìlẹ̀ ìjọsìn ṣírkù iná ni bá wọlé tọ̀ ìpìlẹ̀ ìjọsìn yẹn pé ó mọ ìjọsìn rẹ̀ ó mọ lórí pé mò ń kírun torí ẹnìkan nítorí pé lágbájá ń rí mi, lágbájá wà nínú masjid jẹ́ kí n lọ yan náfìlà, kí n gbóhùn sókè àbí jẹ́ n dìde lóru nítorí pé àwọn lágbájá ń bẹ nínú masjid jẹ́ n dìde lóru, àbí alálejò a ní àwọn èèyàn tí wọ́n wá sọ́dọ̀ wa sí masjid wa jẹ́ kí n gbààwẹ̀ kan bá lè mọ̀ pé mi náà ń ṣe kìnnì náà ń ṣe ìjọsìn. So tó wáyé pé ní téèyàn torí ẹ̀ ṣe ìjọsìn lélẹ́yìí àmàlù yẹn iṣẹ́ yẹn mọ̀rùdúdù iná ni mọ̀rùdúdù ni tí wọ́n gbà dànù ni òun kò sọ̀rọ̀ ń bẹ́ẹ̀ tiẹ̀ òun ó ba gbogbo iṣẹ́ yẹn jẹ́ ní tó bá sì ṣe irú nǹkan báyìí ó ti kó sínú ṣírkù al-akbar. Ṣùgbọ́n àríyá at-tari rìyá ṣe kárí mi ẹ má bínú ní tó ń jẹ́ àríyá òun ni ṣe kárí mi yẹn máa ṣiṣẹ́ nítorí ẹnìkan bá lè rí yàn yá agbájá yìí ó masha Allah ń gbìyànjú ń ṣe ìjọsìn dáadáa. So ẹni tó bá ti lọ ń ṣe àríyá pé ó fi sí rìyá yẹn ó wọ ìpìlẹ̀ ìjọsìn rẹ̀ nǹkan yẹn yóò ba ìjọsìn rẹ̀ jẹ́ pátápátá. Àmọ́ tó wáyé pé rìyá yẹn ó kàn gún rí wá síbi ìjọsìn ni ó pín sí oríṣi méjì. So alákọ̀ọ́kọ́ ń bẹ̀ wọ́n ni pé ìgbẹ̀yìn ìjọsìn yẹn a mọ́ lórí alákọ̀ọ́kọ́ ni, rákà alákọ̀ọ́kọ́ a mọ́ lórí ẹlẹ́ẹ̀kejì ni, tẹ́lẹ̀kejì tálákọ̀ọ́kọ́ bá lálàáfíà tẹ́lẹ̀kejì ò lálàáfíà iṣẹ́ yẹn kò nítumọ̀. Tí ó tó wáyé jẹ́ pé a mọ ìjọsìn lórí ara wọn ni pé tí tápá kan bá ti lálàáfíà eléyìí tó ti lálàáfíà tẹ́lẹ̀ náà yóò bàjẹ́ ni látò kí rákà alákọ̀ọ́kọ́ ní sí òkè pẹ̀lú ikhlas pẹ̀lú wípé ó ṣe istishaaru al-ikhlas ó kí n torí èèyàn ó kí dáadáa alhamdulillah àti ó fi dìde sórí rákà ẹlẹ́ẹ̀kejì rìyá ò wọlé tọ̀. So irú ìjọsìn báyìí tẹ́ pé a lè ya apá kan kúrò bí apá kejì gbogbo ẹ̀ pátá rìyá yẹn yóò bá wa iṣẹ́ yẹn jẹ́ ni yóò bá gbogbo iṣẹ́ yẹn jẹ́ náà ni. Ṣùgbọ́n tó bá yẹ pé áhírù ìjọsìn yẹn ìgbẹ̀yìn ìjọsìn téèyàn ń ṣe so kò ní kankan ṣe pẹ̀lú alákọ̀ọ́kọ́
ìgbẹ̀yìn ò ní kankan ṣe pẹ̀lú alákọ̀ọ́kọ́. So a sọ pé alákọ̀ọ́kọ́ lálàáfíà, ẹlẹ́ẹ̀kejì lálàáfíà. So ọ̀rọ̀ àwọn olùmọ̀ lélẹ́yìí, ọ̀rọ̀ àwọn olùmọ̀ náà eléyìí táwọn ahlu sunnati wal jama'ah tó wà lórí ẹ̀ náà eléyìí. Bẹ̀tẹ̀rẹ̀ tí àwọn jabatiyya tí wọ́n dé tí wọ́n sọ pé àwọn olùmọ̀ tí wọ́n bá ń sọ̀rọ̀ wọ́n máa sọ pé rìyà àpèjúwe shirku asghar ni, kò sí gbìyànjú rẹ̀ kúrò nẹ́sìn fọ́rọ̀ yẹn wọlé. Àmọ́ bí táwọn ti rí ìwékúwì tí wọ́n wí, àìmọ̀kan iná ni eléyìí, àìmọ̀kan ni. So rìyà tó bá wọlé tọ̀ ìgbẹ̀yìn, tó bá wọlé tọ̀ iṣẹ́ pé iṣẹ́ kan tẹ́ pé àkọ́kọ́ rẹ̀ àti ìgbẹ̀yìn rẹ̀ kò ní àjọṣepọ̀ pẹ̀lú ra wọn. Àpèjúwe nísìnyí, èèyàn ní owó lápò, ó wá ń lọ, ó wá rí èèyàn tó bùkátà, ó wá ṣe sàdákà, ó ṣe sàárà pẹ̀lú ikhlas fún yàn. Irú èèyàn yìí, irú sàárà tó ṣe yìí, sàárà kan tẹ́ pé yóò máa jẹ́ in tí yóò jẹ́ àtẹ́wọ́gbà tó sì lálàáfíà, lókun ìgbà tí rìyà àti òwòlé tọ̀ ó ṣe bó ṣe yẹ kó ṣe. So tó wá ń lọ ń tẹ̀síwájú lẹ́yìn ìgbà yẹn, ó tún wá rẹ́ lómi tó nídìí kíní, rìyà wa ti wọlé tọ̀ kò sì ti dànù. Torí pé n táwọn sọ yìí náà, tí rìyà bá wọlé tọ̀ yàn, tí rìyà tó wọlé tọ̀ yàn níbi iṣẹ́, èèyàn ń ṣiṣẹ́ lọ́wọ́, ṣe kárí mi wá wọlé, ó kà bọ́ sínú yẹn pé máa ṣe nǹkan yìí nítorí yẹn báyìí. Nítorí pé bó ṣe máa ń ṣẹlẹ̀ ní èèyàn kàn rí inú ọkàn yẹn náà pé jẹ́ kí n ṣe kíní dáadáa nítorí ẹni tó ń rí mi yìí. Jẹ́ kí n fi owó kún owó yìí nítorí ẹni tó wà ń bẹ̀ yẹn kó wà lè mọ̀ kí owó ńláńlá la máa ń fún àwọn aláìní. Láti pé wọlé tọ̀ ní tẹ́ bá ti ṣe istirsal pẹ̀lú rẹ̀, téèyàn ò tí dànù, téèyàn fi kalẹ̀ tó ń tẹ̀lé yẹn káàkiri báyẹn, téèyàn sì fi ń ṣiṣẹ́ lọ. Táwọn sọ̀rọ̀ padà ní téèyàn bá ti dànù nígbà àkọ́kọ́ tó kọ́kọ́ wá, èèyàn kírun lọ́wọ́, rìyà fẹ́ wọlé tọ̀ yàn, èèyàn gbá dànù, èèyàn fi ọkàn yẹn kọ́, kò sí nǹkan kan tó ṣe ìjọsìn tí èèyàn ń ṣe àti bẹ̀rẹ̀ àti parí rẹ̀. Ṣùgbọ́n pé wá wọlé tọ̀ yàn, èèyàn náà wá ń tẹ̀lé, wá ń tìyàn lọ. Èèyàn náà ń wárí èèyàn pẹ̀lú rẹ̀. So èèyàn wá ṣe sàárà pẹ̀lú 50 naira lálákọ̀ọ́kọ́, 100 naira, ó ṣe pẹ̀lú ikhlas. Ó wá débi ẹlẹ́ẹ̀kejì, rìyà wọlé tọ̀ kò gbá dànù, kò tí dànù. Ó wá ṣe nítorí ṣe kárí mi pé kán bá lè rí pé lágbájá náà ń ṣe sàárà. Ó ṣe alákọ̀ọ́kọ́ yẹn kì í ṣe nítorí rẹ̀, ṣùgbọ́n ẹlẹ́ẹ̀kejì ó ṣe nítorí kán bá lè rí pé mi náà ń ṣe sàárà. Ẹlẹ́ẹ̀kejì yẹn nìkan ni ò ní lálàáfíà, alákọ̀ọ́kọ́ òun lálàáfíà tiẹ̀. Torí pé iṣẹ́ kan eléyìí tẹ́ pé wọ́n mọ ìgbẹ̀yìn yìí lórí alákọ̀ọ́kọ́. Eléyìí ó dá wà ní eléyìí náà, òun náà dá wà iná ni. So bí ó ṣe rí iná ni eléyìí. Afáàní mithlu salati dhalika al-mura'i yutilu husnaha li ajli ar-ra'i. Gẹ́gẹ́ bí sọ̀látù ẹni tó bá ń ṣe kí n tó ń ṣe rìyà, àpèjúwe shirku asghar náà nìyẹn, àpèjúwe rìyà ṣe kárí mi náà nìyẹn. Yutilu husnaha, ó wá ń fa ìrun ẹ̀gùn, ó ń kí dáadáa, ó ń beautify ẹ̀, ó ń ṣe lọ́ṣọ̀ọ́, ó dúró déédéé bí ó ṣe dúró tẹ́lẹ̀ nítorí li ajli ar-ra'i, kódà kó yẹ pé bó ṣe dúró tẹ́lẹ̀ náà nìyẹn. Wọ́n wá tún fi kún, ó tún wá wọnú ọkàn rẹ̀ pé jẹ́ kí n tún ṣe dáadáa nítorí lágbájá tó wọlé, nítorí lágbájá tí mo gbóhùn rẹ̀ yìí. Àfáà wà ní ọ̀rẹ́ mi kan ni, àti máa ń jọ ń sọ̀rọ̀ tipẹ́tipẹ́. Ó wá sọ pé òun wá mi bọ̀, ó ṣe wá dé, ó bá lórí sọ̀láàtì ni. Ó wá bọ́ sí lọ́kàn pé òun kírun yẹn dáadáa, òun kí dáadáa. Ó wá ń yutilu husnaha, ó ń ṣe dáadáa, ó ń ṣe lọ́ṣọ̀ọ́ li ajli ar-ra'i, nítorí ẹni tó ń rí. So eléyìí ni yóò bá ìjọsìn yẹn, yóò bá sọ̀láàtì yẹn jẹ́. Ṣùgbọ́n ó bá yẹ pé iṣẹ́ téèyàn ń ṣe, iṣẹ́ kan tẹ́ pé kò ní àjọṣepọ̀ pẹ̀lú ara wọn ni, èèyàn ti ṣe eléyìí, èèyàn ṣe dáadáa bó ṣe tó àti bó ṣe yẹ. Téèyàn ń ra'a, téèyàn ń ṣe iṣẹ́ nítorí kó bá lè rí èèyàn, tó wá dé nígbà tí wọ́n fẹ́ ṣe apá kejì, téèyàn wá ṣe nítorí rẹ̀, èèyàn ṣe dáadáa nítorí kó bá lè rí èèyàn, kó bá lè yí, kó bá lè sọ pé masha Allah, lágbájá yìí ó ń ṣe kíní, ohùn rẹ̀ dùn, owó ńlá ló ń ná fáláìní. So apá yẹn yóò bàjẹ́. Ọ̀tọ̀ wípé sọ̀láàtì ni àbí àwọn ìjọsìn mi tẹ́ pé a máa ń mọ gbogbo ẹ̀ mọ́ra wọn ni. Gbogbo
gbogbo pátá ni ó bàjẹ́ kí Allah subhanahu wa ta'ala kó là á kúrò níbi ẹni tí ó lè ba iṣẹ́ wa jẹ́. Fani wa mithlu iqsamin bi ghayri Allahi, bákan náà inú àpèjúwe rẹ̀ wọn náà ni kí ẹ máa búra pẹ̀lú tó yàtọ̀ sí Allah subhanahu wa ta'ala. Wa qawli lawla al-kalbu wal ashbahi, tí kí ẹ máa sọ pé lawla al-kalbu wal ashbah, tí ìbá ṣe ajá yìí ni àwọn olè ò bá kó wa lé lọ, tí ìbá ṣe ajá yìí ni àti ìbá ṣe nǹkan báyìí ni gbogbo dúkìá ò bá ti di ẹrù olè. So وقول ومثل إقسام بغير الله، iná àpèjúwe الشرك الأصغر wọn ni kí ẹ máa búra pẹ̀lú tó yàtọ̀ sí Allah subhanahu wa ta'ala. Ànábì sallallahu alaihi wasallam sọ pé man kana halifan falyahlif billahi aw liyasmut, ẹnikẹ́ni tó bá fẹ́ búra kó búra pẹ̀lú Allah subhanahu wa ta'ala tàbí kó dákẹ́. So a gbọ́dọ̀ búra pẹ̀lú tó yàtọ̀ sí Allah subhanahu wa ta'ala, a gbọ́dọ̀ búra pẹ̀lú Ànábì, a gbọ́dọ̀ búra pẹ̀lú Kaaba tí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn ẹ̀dá. A búra pẹ̀lú Allah subhanahu wa ta'ala, a búra pẹ̀lú orúkọ rẹ̀, pẹ̀lú ròyìn rẹ̀. Wa qawli lawla al-kalbu wal ashbahi, bákan náà kí ẹ máa sọ pé lawla al-kalbu la saraqana al-lusus, tí ìbá ṣe ajá ni àwọn olè ò bá ṣe kí ni wọ́n bá kó wa ní ẹrù lọ. Tí ìbá ṣe dókítà yẹn ni ọmọ yóò bá ti kú. Tí ìbá ṣe ọkùnrin tó mọdò owó yẹn ni omi ò bá ti gbé lágbájá lọ. So àwọn gbólóhùn yìí alfadhun shirkiyya, àwọn gbólóhùn ẹbọ iná ni, àwọn gbólóhùn ẹbọ iná ni. So Allah subhanahu wa ta'ala ká ló ṣe, a sọ pé lawla Allah thumma, tí ìbá ṣe ọlá Allah subhanahu wa ta'ala lẹ́yìn náà ajá yìí, tí ìbá ṣe Allah subhanahu wa ta'ala lẹ́yìn náà dókítà tí Allah subhanahu wa ta'ala tó lò ní sábàbí, ọmọ ẹ̀mí rẹ̀ ò bá ti bọ́. So bá ṣe máa sọ iná nìyẹn. A ní sọ pé tí ìbá ṣe ajá, tí ìbá ṣe dókítà, tí ìbá ṣe àwọn dókítà, tí ìbá ṣe àwọn kìíní, a ní sọ bẹ́ẹ̀. A sọ pé tí ìbá ṣe Allah subhanahu wa ta'ala, ọpẹ́lọpẹ́ Allah subhanahu wa ta'ala lẹ́yìn náà, a ní sọ pé àti gan. A ní sọ pé ọpẹ́lọpẹ́ Allahu àti lágbájá rárá. A sọ pé ọpẹ́lọpẹ́ Allah subhanahu wa ta'ala àti lẹ́yìn náà, a ní sọ pé àti. Tí ìbá ṣe ọlá Allah subhanahu wa ta'ala lẹ́yìn náà ọlá lágbájá, lẹ́yìn náà ìkúnlọ́wọ́ lágbájá. So eléyìí òun ni ó lálàáfíà. Fani wa qawlu sha'a Allahu thumma shi'ta yajuzu la kalwawi idh rattabta. Fani wa qawlu sha'a Allahu thumma shi'ta, ká máa sọ pé ma sha'a Allahu thumma shi'ta yajuzu in tó tọ́ iná ni la kalwawi, torí pé thumma ó dàbí wáwù idh rattabta, torí pé níbi báyìí àti ṣe tartib, sọ pé Allahu thumma, Allahu thumma, Allahu ti ṣíwájú lẹ́yìn náà wà ní kíni, wà ní nǹkan mi. Ṣùgbọ́n pé lawla Allah wa fulan, tí bá ṣe Allahu àti lágbájá, àfàwọn méjèèjì àfi wọn dọ́gba báyìí. Tí bá ṣe ọlá Allahu àtọ́lá lágbájá àti fi méjèèjì dọ́gba nìyẹn. Ṣùgbọ́n a bá sọ pé tí bá ṣe ọlá Allahu lẹ́yìn náà ọlá lágbájá, lẹ́yìn náà ìkúnlọ́wọ́ lágbájá, so eléyìí yajuzu tó tọ́ iná ni, tó tọ́ iná ni eléyìí. Ànábì sallallahu alaihi wasallam ó sọ fákùnìkan tí ẹnìkan tó sọ fún pé ma sha'a Allahu wa shi'ta, àyìn tí Allahu àti ìwọ náà bá ti fẹ́ ni, tí Allahu bá ti fẹ́ bákan náà tí ìwọ Ànábì náà bá ti fẹ́ ni. Kí ni Ànábì sọ? Ànábì ní aj'altani lillahi nidda, fẹ́ fi mí kéjì Allahu ni, ṣé o fẹ́ mú mi ní orogún Allah subhanahu wa ta'ala? Qul ma sha'a Allahu wahda, máa sọ pé in tí Allah subhanahu wa ta'ala nìkan bá fẹ́ ni. Inú riwaya mi, qul ma sha'a Allahu thumma shi'ta, máa sọ pé ma sha'a Allahu lẹ́yìn náà in tí Allah subhanahu wa ta'ala bá fẹ́ àti lẹ́yìn náà tí wọ́n náà bá fẹ́. Yẹ bó ṣe wá nínú hadith eléyìí tí al-Imam an-Nasa'i gbé jáde, tí al-Imam al-Albani rahimahullah ta'ala tí ó ṣe kìíní, tí ó sọ pé hadith náà ó lálàáfíà. Bákan náà àwọn mushrikun, àwọn ẹlẹ́bọ, wọ́n bá Nabi sallallahu alaihi wasallam kí ẹ̀yin, àbí wọ́n bá àwọn sàhábà níbi ó dá ipá Nabi náà wọ́n bá wọ́n sọ pé
pé ẹ̀yin mùsùlùmí èèyàn rere níyàn lawla annakum tushrikun tí ìbá yìí pé bóyá ẹ máa ń ṣẹbọ ẹ máa ń ṣẹbọ à ń ṣẹbọ kẹ̀ bó la ṣe ń ṣẹbọ ní taquluna yẹn pé ẹ máa ń kó sínú ẹbọ ok bó la ṣe máa ń ṣẹbọ wọ́n á ń pẹ́ kí ni taquluna ma sha Allahu wa shi'ta ẹ máa ń sọ pé nǹkan Allah bá ti fẹ́ àti tí wọn náà bá ti fẹ́ ni ẹ sì máa ń fi káàbà bọ̀ra pé wal káàbà so anabi sallallahu alayhi wa sallam gbà tó wá gbọ́ nǹkan yẹn ó wá pé àkíyèsí àwọn sàhábà ó wá tún gbólóhùn yìí ṣùgbọ́n ẹ má sọ gbólóhùn yìí mà ẹ má ṣe kíni ẹ má sọ gbólóhùn yìí ẹ má sọ gbólóhùn yìí mà so ṣírkù níbí wọn ń pé kíni wọn ń búra pẹ̀lú Allah subhanahu wa ta'ala wọn ń búra pẹ̀lú tí yàtọ̀ sí Allah subhanahu wa ta'ala anabi sallallahu alayhi wa sallam ó gba nǹkan yìí wọlé pé òdodo lẹ́nu yìí sọ ó gbà pé tọ́ta bá mú nǹkan wá fún wa pé nǹkan yìí gan ẹni tó fi ń jẹ́ ẹlẹ́bọ jù lé ayé òun ló sọ pé àwọn mùsùlùmí ń ṣe nǹkan báyìí àbí à ń ṣe nǹkan báyìí àbí à ń ṣe nǹkan báyìí lókùngbà tó wáyé pé òdodo ni tẹ́nìyẹn sọ ọ̀ràn yẹn ní ká gbà ọ̀ràn yẹn ní ká gbà ká dẹ̀ ṣe correction ọ̀ràn yẹn ni so bí ó ṣe rí iná ni eléyìí ó ṣe rí iná ni òdodo èèyàn máa ń gbà lọ́dọ̀ everybody bí anybody tó bá ti mú wá ni ṣùgbọ́n a kì í wá òdodo lọ sọ́dọ̀ everybody a kì í wá òdodo lọ sọ́dọ̀ everybody pé a sọ pé a torí pé lágbájá ó ti sọ òdodo lẹ́ẹ̀kan a lọ jókòó tí a máa lọ kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ rẹ̀ ó ṣàkíyèsí nǹkan ẹlẹ́bọ ni ṣùgbọ́n mọ tawhid a máa lọ kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ rẹ̀ àbí oníbídà ni ṣùgbọ́n mọ sunna a máa lọ kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ rẹ̀ tó eléyìí àgbọ̀dọ̀ ṣe bẹ́ẹ̀ o àgbọ̀dọ̀ ṣe bẹ́ẹ̀ so anabi sallallahu alaihi wasallam ó ṣàlàyé fún wa pé kí wọ́n máa sọ pé kí ni ma sha Allahu thumma shi'ta so yajuzu la kalwawi ifratabita eléyìí tí àwọn lálàáfíà àti àwọn tọ́ bẹ́ẹ̀ kí ẹ máa sọ bẹ́ẹ̀ torí pé kí ni àti ṣe tartibu báyìí àtúntẹ̀lé ra wọn àfi wọn dọ́gba àtòwò ni eléyìí lẹ́yìn eléyìí a sọ pé méjèèjì orí bá kankan náà bí o ṣe rí náà ní eléyìí lẹ́yìn náà chapter tó wá gbẹ̀yìn nínú tírà náà nínú tírà yìí afẹ́ni báàbù ihtirami asma'illah chapter tó ń sọ̀rọ̀ nípa mímá ṣe ihtiram mímá pọ́n àwọn orúkọ Allah subhanahu wa ta'ala lé. chapter tó ń sọ̀rọ̀ nípa mímá pọ́n orúkọ Allah subhanahu wa ta'ala mímá pọ́n lé orúkọ Allah subhanahu wa ta'ala ó sọ ara rẹ̀ àbí ilé ìta Nabi sallallahu alaihi wasallam tó pè bí Allah subhanahu wa ta'ala ń jẹ́ nǹkan yìí ọ̀ràn yẹn ni ká máa pọ́n àwọn orúkọ yìí ká máa pọ́n wọn lé ọ̀ràn yẹn ni ká máa pọ́n àwọn orúkọ yìí ká máa pọ́n wọn lé inú mímá pọ́n wọn lé òun náà ni pé ká máa sọ òun náà ni pé àwọn orúkọ yìí àbúkátà láti mọ̀ pé ó pín sí oríṣi méjì ń bẹ nínú rẹ̀ lè tẹ́ pé Allah subhanahu wa ta'ala nìkan òun la máa ń dálé pé yẹ bí Allah ar-Rahman Rabbul Alamin àtàwọn eléyìí tó jọ Qadil Qudat àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn ilé Allah subhanahu wa ta'ala nìkan ló ní àgbọ̀dọ̀ fi pẹ̀lú mi sọ ẹlẹ́ẹ̀kejì ilé tẹ́ pé a lè fi ròyìn ẹlòmí a lè fi ròyìn Allah subhanahu wa ta'ala náà yẹ bí ar-Ra'uf wa kana bil mu'minina ra'ufan rahima so Allah subhanahu wa ta'ala ó ròyìn Ànábì sallallahu alaihi wasallam pẹ̀lú ar-Ra'uf pẹ̀lú ar-Ra'fa akana ar-Rahim náà ó ròyìn rẹ̀ pẹ̀lú Rahim so eléyìí ni a lè fi pẹ̀lú mi lágbájá yìí Ra'uf ni gẹ́gẹ́ bí ìyá a sọ pé ìyá ní Ra'fa ó ní ojú àánú sí ọmọ rẹ̀ ní ojú àánú ó ní ká máa ṣe tàlátùfù pẹ̀lú ọmọ ẹ máa bá ọmọ lò pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ máa undo it with care
lẹ́yìn náà àfá wa tẹ̀síwájú. Ó túmọ̀ sí pé tí wọ́n bá sọ pé ká máa pọ́n orúkọ Allah subhanahu wa ta'ala lé, wọ́n ní pé eléyìí tí ò yẹ ká máa sọ̀yàn tá a lè fi pẹlòmíì tó yàtọ̀ sí Allah subhanahu wa ta'ala, a gbọ́dọ̀ fi pèèyàn, a gbọ́dọ̀ sọ̀yàn bẹ́ẹ̀. Eléyìí tó bá lè fi pẹlòmíì, a lè fi pèèyàn, a lè sọ ọmọ wa bẹ́ẹ̀. Àfáàní ومن تسمى قاضي القضاة أو نحوه من المسميات ينفي كمال الذل والتوحيد وأخنع الأسماء للعبيد. قد غير النبي من أبي الحكم وكل ما عبد للخلق حرم. وربنا العظيم والسلام فلا تقل على الله السلام. ولا يقال اغفر لي إن أردت سبحانه واعزم إذا سألته. ولا تقل عبدي لمن ملكته ولا تقل ربي لمن خدمته. ولا يرد بالله السؤال بوجهه في الجنة السؤال. صحفاني ومن تسمى قاضي القضاة ẹni tó bá ń lọ ń pera rẹ̀ ní qadi al-qudat, adájọ́ àwọn adájọ́, ọ̀gá àwọn adájọ́, aw nahwahu àbáwọn orúkọ tó jọ bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí malikul amlak, ọba àwọn ọba, qadi al-qudat, adájọ́ àwọn adájọ́, adájọ́ lòun tún jẹ́ fáwọn adájọ́. aw nahwahu min al-musammayat àbáwọn eléyìí tó tiẹ̀ jọ nínú àwọn orúkọ yanfi kamala dhulli wat-tawhidi. àwọn orúkọ yìí ni wọ́n ń tako, wọ́n ti ń lu kamalu adh-dhull, ìtẹríba eléyìí tó pé fún Allah subhanahu wa ta'ala. àwọn orúkọ yìí ti tako. ẹgbẹ́ tó bá fi lọ́n sọ̀rọ̀ rẹ̀ lórúkọ yàbẹ́ ní tá bá fi ń sọ̀yàn bẹ́ẹ̀, a ti ń tako ìyẹpẹrẹ ara ẹni, ìtẹríba eléyìí tí ó pé bí ẹ̀ka ní fún Allah subhanahu wa ta'ala, a ti ń tako, a ti ń ṣe náfíù rẹ̀, a ti ń mú kúrò fúnra wa, tó sì jẹ́ pé tó yẹ kó wà ní ara wa iná ni. ìrọ̀lẹ́ fi jẹ́ pé ẹni tó bá lọ ń sọ orúkọ yìí àbí tí wọ́n tó ń pera ẹ̀ láwọn orúkọ yìí àbí tí wọ́n ń pè bẹ́ẹ̀ lọ ní ọjọ́ ìgbìmọ̀ al-qiyamah, àwọn olùmọ̀ ni yóò jẹ́ ẹni tí yóò yẹpẹrẹ jù nínú àwọn èèyàn lọ́jọ́ ìgbìmọ̀ al-qiyamah, yóò jẹ́ ẹni tí yóò yẹpẹrẹ jù nínú àwọn èèyàn lọ́jọ́ ìgbìndé al-qiyamah. So afáàní wa akhna'ul asma'i lil-'abidi wa akhna'ul asma'i lil-'abidi. So orúkọ tó fi ń burú jù, tó fi ń worst jù ní ẹ̀lẹ́ àwọn ẹrú tá máa ń sọ́ra wa, wọ́n ní kí ẹ máa sọ̀rọ̀ yẹn ní irú àwọn orúkọ yìí: malikul amlak, ọba àwọn gbogbo nǹkan, ọba àwọn ọba gbogbo nǹkan, ọba tó ba lórí gbogbo ohun gbogbo, tó ba lórí ohun gbogbo. So eléyìí ni ìtí ò tọ́ iná ni, ìtí ò tọ́ iná ni. So Sufyan Thawri ní pé gẹ́gẹ́ bí shahan shah. So èdè tí í ṣe de Lárúbáwá eléyìí, ìtumọ̀ rẹ̀ òun náà ni malikul amlaki. tó jẹ́ pé la malika illa lillah wa la mulka illa lillah, kò sí ìkápá lórí kankan, kò sí ìjọba kankan fẹ́nìkan àyàfi Allah subhanahu wa ta'ala. So wọn nù riwaya kan pé eré yẹn tó bá lọ sọ̀rọ̀ ẹ̀ láwọn orúkọ yìí, òun lẹni tí Allah subhanahu wa ta'ala tí ó fi bínú sí jù ní ọjọ́ gbọdọ̀ al-qiyamah. قد غير النبي من أبي الحكم وكل ما عبد للخلق حرم. ولا نبي صلى الله عليه وسلم ó change kúníyà sàhábì rẹ̀ kan, orúkọ rẹ̀ ń jẹ́, tí kúníyà rẹ̀ ń jẹ́ Abul Hakam, bàbá al-Hakam òun ni olùdájọ́ nínú àwọn orúkọ Allah subhanahu wa ta'ala. iná ni eléyìí wà. So eléyìí ni orúkọ Allah subhanahu wa ta'ala. Ẹ̀rọ̀kẹ́ ní Lárúbáwá àwọn tí wọ́n bá lórí feed àwọn Lárúbáwá, referee ń direct match. Lárúbáwá táwọn yẹn máa ń pè Lárúbáwá rẹ̀ ní al-Hakam, òun ni Hakam. So
eléyìí dẹ̀ ní nǹkan tí ó tọ́ iná ni orúkọ tá a kì í fi ń pẹ̀lú mi bí yàtọ̀ sí Allah subhanahu wa ta'ala iná ni afáàní wa kullu ma ubbida lil khalqi harum gbogbo tí wọ́n bá ti ń pè lẹ́rú ẹ̀dá haram ni pé tí wọ́n fi abudu kìnnìkan táwárí yẹn orúkọ yẹn wá ní kì í ṣe orúkọ Allah subhanahu wa ta'ala yẹ bí abdul nabi abdul rasul abdul hussein abdul hasan àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ náà orúkọ tó gbajúmọ̀ táwọn yẹn máa ń sọ àwọn ọmọ wọn tó ilé pátá nǹkan tí ó tọ́ iná ni haram iná ni abdul nabi ẹrú ànábì abdul rasul ẹrú òjíṣẹ́ sallallahu alayhi wa sallam wọ́n sọ pé ìfẹ́ ànábì náà ló tó bẹ́ẹ̀ ṣùgbọ́n eléyìí àgbọ̀dọ̀ sọ pé anífẹ́ ànábì sallallahu alayhi wa sallam ká máa lọ rọ́ọ̀lù nǹkan tó jẹ́ haram tí ó tọ́. وربنا العظيم وربنا العظيم والسلام فلا تقول على الله السلام الله هو olúwẹ̀lẹ́dàá wa òun ni al-azim ọba tó gbọ̀ngbọ́n tó ga wassalam ọba tó là ọba àlàáfíà tó là kúrò níbi gbogbo àlébù fala taqul ala Allahi as-salam tó torí pé Allah subhanahu wa ta'ala òun gangan wá ní assalamu òun ni ọba tó là òun lọ́ba tó mọ́ kúrò bí gbogbo àyẹ kúrò bí gbogbo àlébù òun lọ́ba àlàáfíà àgbọ̀dọ̀ a máa sọ pé assalamu ala Allah ká máa sálámà sí Allah subhanahu wa ta'ala àgbọ̀dọ̀ máa sọ bẹ́ẹ̀ àgbọ̀dọ̀ ṣe kí ni àgbọ̀dọ̀ máa sọ bẹ́ẹ̀. wala yuqalu ighfir li in aradta subhanahu wa azim idha sa'alta a sì gbọ́dọ̀ máa sọ pé ighfir li in aradta ìrẹ́ Allahu foríjì mi tó bá wù ẹ́ láti báwọn èèyàn ṣe máa ń ṣe àdúrà lónìí wọ́n sọ pé wọ́n ṣàdúrà fún yẹn wọ́n fi insha Allahu sí eléyìí nǹkan tí ó tọ́ yín náà ni wala yuqalu ighfir li in aradta a gbọ́dọ̀ máa sọ pé foríjì mi tó bá wù ẹ́ Allahumma ighfir li in shi't ìrẹ́ ọlọ́wọ́n bá ìrẹ́ Allah subhanahu wa ta'ala foríjì mi tó bá wù ẹ́ yẹn gbọ́dọ̀ máa sọ bẹ́ẹ̀ subhanahu ìmọ̀ ní fún Allah subhanahu wa ta'ala gíga ni Allah subhanahu wa ta'ala ó ga kúrò ń bèrú nǹkan yìí a gbọ́dọ̀ máa sọ orúgbó lóhùn yìí wa'zim idha sa'alta máa dààmú rẹ̀ máa ní azmu pé ọkàn rẹ̀ ó fúru pé Allah subhanahu wa ta'ala yóò foríjì yẹn náà ìyẹn gbọ́dọ̀ máa ní azmu níbi àdúrà yẹn ni ìyẹn gbọ́dọ̀ máa ṣe àdúrà lójú pọ́nà tí ó máa fẹ́ni lẹ̀ pé insha Allah subhanahu wa ta'ala Allah subhanahu wa ta'ala yóò ṣe nǹkan yẹn Allahumma ighfir li khalas ìrẹ́ Allah foríjì mi ìyẹn gbọ́dọ̀ máa ṣe ṣákù kí ẹ máa ṣe insha Allah níbi àdúrà kí ẹ máa fi insha Allah kí ẹ máa fi mashi'a rádà kí ẹ máa fi mashi'a síbi àdúrà kí ẹ máa ṣe insha Allah níbi àdúrà tí ẹ máa ń ṣe eléyìí nǹkan tí ó tọ́ iná ni. bákan náà anabi sallallahu alaihi wasallam hadith Abi Hurairah ó ní pé anabi sallallahu alaihi wasallam sọ pé la yaqul ahadukum Allahumma ighfir li in shi'ta Allahumma arhamni in shi'ta liya'zimil mas'ala fa inna Allaha la mukriha lahu. ní anabi sallallahu alaihi wasallam sọ pé la yaqul ahadukum ẹnìkankan yóò gbọ́dọ̀ máa sọ pé Allahumma ighfir li in shi'ta ìrẹ́ Allahu foríjì mi tó bá wù ẹ́ Allahumma arhamni in shi'ta ìrẹ́ Allahu kẹ́mi tó bá wù ẹ́ yóò gbọ́dọ̀ máa sọ bẹ́ẹ̀ eléyìí ó kọ́ mọ̀ lórí ahọ́n àwọn èèyàn gan-an tó sì jẹ́ nǹkan tí ó jẹ́ makruh tí ó tọ́ nǹkan tí kò tọ́ rárá náà ní láti ṣe yóò gbọ́dọ̀ máa sọ pé kí ẹ máa ṣàdúrà fún yẹn kí wọ́n sọ pé insha Allah ní tí a máa ń sọ insha Allah ò sí wọn ní tí yẹn bá máa ṣe nǹkan yìí lọ́la insha Allah máa wá sọ́dọ̀ yín lọ́la insha Allah ṣùgbọ́n pé à ń ṣàdúrà a gbọ́dọ̀ máa fi insha Allah sí fantabihu rahimakumullah ẹ ká ṣe àkíyèsí alámàrí. naam afa iná sí orin 95th afani wala taqul abdi liman malaktahu wala taqul rabbi liman khadamtahu tó bá ní ẹrú ìyẹn lẹ́rú ìyẹn kí ẹ máa ṣe kí ẹ máa sọ pé abdi ẹrú mi sọ̀kánà obìn kan ṣe sound ẹrú mi ẹrú ní gbogbo ajẹ́ sí Allah subhanahu wa ta'ala èèyàn ò gbọ́dọ̀ máa sọ fún ẹrú èèyàn pé ẹrú mi inú pé èèyàn ń rẹ́spẹ́kìtì Allah subhanahu wa ta'ala èèyàn ń rẹ́spẹ́kìtì àwọn orúkọ rẹ̀ àti àwọn ìròyìn rẹ̀
iná ni eléyìí wà àgbọ̀dọ̀ máa sọ pé ẹrú mi. bákan náà wala taqul rabbi liman khadamtahu, ìwọ náà tó bá jẹ́ ẹrú tó jẹ́ ọmọdọ̀ má sọ pé rabbi ọlọ́run mi olúwa mi, má sọ bẹ́ẹ̀, má sọ bẹ́ẹ̀. ọ̀gá mi là máa ń sọ sayyidi wa mawlaya, ọ̀gá mi iná là máa ń sọ. nínú hadith Abi Hurayrata radiyallahu anhu, anabi sallallahu alayhi wa sallam sọ pé la yaqul ahadukum, ẹnìkan kan yóò gbọ́dọ̀ sọ pé at'im rabbak, fún ọlọ́run rẹ lóúnjẹ, fún olúwa rẹ lóúnjẹ, a gbọ́dọ̀ sọ bẹ́ẹ̀. wal yaqul, ìntà máa sọ ní pé kí ni sayyidi wa mawlayi, olúwa ọ̀gá mi, olówó mi, ọ̀gá mi, iná la máa sọ sayyidi, torí pé sayyidu as-siyada nípìnlẹ̀ rẹ̀ ní èdè Lárúbáwá ní uluwu al-manzila, uluwu al-manzila, ìyẹn ga ní kojú yẹn lọ. sọ ma sọ pé sayyidi, ọ̀gá mi. wala yaqul ahadukum, ẹnì kankan yóò sọ gbọ́dọ̀ sọ pé abdi wa amati, ẹrú mi àbí ẹrú mi lọ́kùnrin àbí ẹrú mi lóbìnrin. wal yaqul, ní tí ó máa sọ pé fataya wa fatati wa ghulami, ọmọ ọ̀dọ̀ mi, ọmọ ọ̀dọ̀ mi, ẹni tí ó ń ṣe bọ̀ yìí sìn mi, kì í ṣe ẹrú mi ṣùgbọ́n ó ń ṣe kí ni, ó ń bó la fẹ́ pé ó ń render service fún mi náà. so gbólóhùn tí ó bá bá a mú, gbólóhùn tí ó bá bá a mú, so iná la máa pè, àní máa pè ní pé ẹrú mi, ẹrú lẹ́ni yìí jẹ́ sí mi, àgbọ̀dọ̀ máa pè bẹ́ẹ̀. so bí eléyìí bó ṣe rí iná ni afáàní wala yuraddu billahi su'alu biwajhihi fil jannati su'alu. tí wọ́n bá bíyàn pẹ̀lú Allah subhanahu wa ta'ala, ẹni tó bẹ́yàn pé a'tini lillah, fún mi ní nǹkan yìí nítorí tí Allah subhanahu wa ta'ala, a kì í dá irú ẹ̀yìn bẹ́ẹ̀ padà o. ó ti lè jẹ́ pé kí ẹ máa tọrọ nípìnlẹ̀ makruh náà ni, ní tí ó tọ́ yìí náà ni, ní tí ó tọ́ yìí náà ni, kí ẹ máa lọ tọrọ, kí ẹ máa tọrọ àfi tí bùkátà bá pèpè fún náà lèèyàn lè tọrọ. wal mas'alatu fil islami madhmuma, kí ẹ máa lọ tọrọ anything tí yóò bá tọrọ ní islam, nǹkan tí ó tọ́ yìí náà ni nípìnlẹ̀ rẹ̀, àfi tí ẹ bá ní bùkátà sí. ó sì láwọn tí anabi sallallahu alaihi wasallam tó ṣàlàyé fún wa pé wọ́n lẹ́tọ̀ọ́ sí láti béèrè, iṣẹ́ ó gbé yàn ṣe pé mi níyàn lé, mi ní kíní kan lé, níwájú ti ṣe lẹ́tọ̀ọ́ fún yàn láti lọ tọrọ. owó kan sáfẹ́rẹ́ lápò mi lówó lọ́wọ́ níwà lọ tọrọ, bí tí wọ́n bá wà láwọn condition kan. so bí eléyìí bó ṣe rí náà ni, bí nǹkan yìí bó ṣe rí náà ni, haram iná nípìnlẹ̀, ẹ̀rọ ká sọ pé makruh, haram tàbí makruh iná ni, bal haram iná ni, kí ẹ máa tọrọ láì ní bùkátà, àbí pé bùkátà tí yẹn ní gan kì í ṣe ó lè ṣe lẹ́tọ̀ọ́ fún yàn láti tọrọ. so ìyẹn wá tọrọ náà, wá tọrọ billah, tọrọ pẹ̀lú Allah subhanahu wa ta'ala, dákun fún mi nìkan yìí torí Allah subhanahu wa ta'ala. kódà kó jẹ́ ni tí kò lẹ́tọ̀ọ́ sí kó tọrọ náà ni, tó bá ti ṣe kí n tó bá ṣe tọrọ nítorí Allah subhanahu wa ta'ala, ó ń tọrọ pé fún mi ní nǹkan báyìí, billah alayk, fún mi ní nǹkan báyìí. so èèyàn ṣe kí ni, èèyàn ò fún iná ni, kódà kó má lẹ́tọ̀ọ́ sí, báwo olùmọ̀ ìsọ nìyẹn, kódà kó má lẹ́tọ̀ọ́ sí nǹkan yẹn, tí ẹ bá ní èèyàn ò fún náà ni, torí pé a gbọ́dọ̀ má ṣe kí ni, a gbọ́dọ̀ má reject èèyàn tó tọrọ, tó béèrè nǹkan lọ́wọ́ wa nítorí Allah subhanahu wa ta'ala. anabi sallallahu alaihi wasallam sọ pé man sa'ala billahi fa a'tuhu, ẹnikẹ́ni tó bá tọrọ nǹkan lọ́wọ́ yín pẹ̀lú Allah subhanahu wa ta'ala, pé mo bẹ̀ ẹ́ torí Allah fún mi ní nǹkan yìí, fa a'tuhu, ẹ fún ní nǹkan yẹn. bí ilé ìwòsàn náà ni biwajhihi fil jannati su'alu. so ìyẹn tọrọ ó
ó bẹ́yàn ó búra ẹ́ ó búra pé dákun fún mi ní nǹkan yìí so ìyẹn gbọ́dọ̀ fún náà ni ìyẹn ò fún ni so bákan náà òun ni pé táwa náà tá a bá tọrọ lọ́dọ̀ Allah subhanahu wa ta'ala ká máa tọrọ pẹ̀lú ojú rẹ̀ ká máa tọrọ aljanna pẹ̀lú ojú Allah subhanahu wa ta'ala torí pé ojú Allah subhanahu wa ta'ala wajhu rẹ̀ fèsì Allah subhanahu wa ta'ala ni a kì í fi ń tọrọ nǹkan àfi tí tó bá lágbára ẹni pé tá a bá fẹ́ tọrọ nǹkan ó nítumọ̀ ká máa tọrọ lọ́dọ̀ Allah subhanahu wa ta'ala pé as'aluka bi wajhika mo ń fi wajhu rẹ̀ mo fi ń tọrọ lọ́dọ̀ rẹ̀ pé Allah subhanahu wa ta'ala kó fún mi ní nǹkan báyìí kó fún mi ní nǹkan báyìí so Allah subhanahu wa ta'ala ọba tó tóbi ọba tó gbọ̀ngbọ̀n ni téèyàn bá fi tọrọ lọ́dọ̀ wa pé fún mi ní nǹkan ìtorí Allah subhanahu wa ta'ala fún so bákan náà inú ẹ̀kọ́ àdúrà náà ni pé táwọn náà bá fẹ́ tọrọ nǹkan lọ́dọ̀ Allah subhanahu wa ta'ala ká máa tọrọ bi wajhihi pẹ̀lú fèsì Allah subhanahu wa ta'ala fani falhamdulillahi ala ma yassara Allah as'al rajiyan an yanshura so ọpẹ́ ni fún Allah subhanahu wa ta'ala ní parí lórí ìrọ̀rùn ilé tó ṣe fún wa lórí àlámárì láti kọtíra yìí láti mú nírọ̀rùn fáwọn láti ṣàlàyé rẹ̀ wallaha as'al Allah ni mo wá ń bí o mo wá ń tọrọ lọ́dọ̀ rẹ̀ o lẹ́ni tó ń bẹ̀ẹ́ an yanshura kó fọ́n tíra yìí ká nínú gbégbé àdúrà rẹ̀ òun náà ní pé àwọn náà ń kà ní àwádìí pé a kì í ṣe lárúbáwá àìṣe aráàlú ẹni tó kọ tíra ṣùgbọ́n àrítíra náà àti mẹ́ntó ní àti rí pé tó wà nù rẹ̀ tí ó bá ẹ̀sìn mú iná ni ẹni tó sì kọ́ náà alhamdulillah ẹni tó wà lórí orí tí wọ́n sì dúró dédé Allah subhanahu wa ta'ala kó bá mọ́ dúró lórí islam àti sunnah kí ó jẹ́ kí títàn dé bá wa àtàwọn náà lórí ẹ̀sìn islam lórí sunnah nabi sallallahu alayhi wa sallam wa an yakuna khalisan liwajhihi wa nafi'an mukhtasaran fi wajhihi mo sì ń bẹ̀ Allah subhanahu wa ta'ala ó ṣe nǹkan yìí ni tí ó jẹ́ pé nítorí tí Allah subhanahu wa ta'ala nìkan náà làwọn fi kọ́ àwọn ò wá káwọn èèyàn yín àwọn nítorí rẹ̀ àbí Allah subhanahu wa ta'ala kó ṣe ilé táwọn náà ṣe yìí kó ṣe bẹ́ẹ̀ kó ṣe náà fún wa pé n tá à ń ṣe yìí Allah subhanahu wa ta'ala nìkan ni ṣe nítorí ẹnì kankan ṣe nítorí ẹnì kankan torí kí ẹ̀sìn Allah subhanahu wa ta'ala kó bá lè tẹ̀síwájú wọn yẹn bá lè gbọ́yé iná là ń torí ẹ̀ ṣe nǹkan yìí kí Allah subhanahu wa ta'ala kó san wá ní ẹ̀san rẹ̀ kó sì máa bà níyàn wá jẹ́ wa nafi'an wá ṣe é ní tí ó ṣàǹfààní mukhtasaran fi wajhihi kó ṣe é ní tí ó ṣàǹfààní tí ó sì jẹ́ tí yóò ṣe talkhisu tó fi ń ṣe pàtàkì jù nínú mà fáwọn èèyàn yóò ṣe tí ó summarize tó fi ń ṣe pàtàkì jù nínú mà fún àwọn èèyàn eléyìí tí ṣe ilmu at-tawhid mímọ̀ Allah subhanahu wa ta'ala lọ́kan ṣoṣo wa afdalu salati wa taslimi ala nabiyyi al-mustafa al-karimi àlẹ́ eléyìí tó fi ń dájú ní àsàlátù àti assalam àláfíà à ń ṣe fún Ànábì sallallahu alayhi wa sallam al-mustafa ẹni tí Allah subhanahu wa ta'ala tó sá lẹ́sà al-karim ó jẹ́ alápọ̀nlé ànábì alápọ̀nlé so àfáà ní muhammadin ànábì òun náà ni muhammad wa alihi àti àwọn aráalé rẹ̀ wa sahbihi àti àwọn sàhábà rẹ̀ sọ nípínlẹ̀ pé tí wọ́n bá lo áàlù lásán àti kó sàhábà sínú àti kó gbogbo àwọn tó bá tẹ̀lé ànábì sallallahu alaihi wasallam ti kó wọn sínú látòrí àwọn fámìlì rẹ̀ àwọn tó bá jẹ́ mùsùlùmí náà àwọn fámìlì rẹ̀ àwọn ìyàwó rẹ̀ àti àwọn mọ̀lẹ́bí rẹ̀ pátápátá
wọ́n jẹ́ mùsùlùmí nínú wọn tó bá kan náà àwọn sàhábà àtàwọn tó wá tẹ̀lé ẹ̀sìn rẹ̀ tí ìdá yawmil qiyamah alu nabiyyi náà ni wọn nínú wọn náà ni àwa náà wà. wọ́n tó bá ti mú wa sahbihi wá lẹ́yìn wa alihi alu máa túmọ̀ sí àwọn aráalé rẹ̀ àwọn ìyàwó rẹ̀ ni àwọn mọ̀lẹ́bí rẹ̀ wọ́n jẹ́ mùsùlùmí. wa sahbihi yóò máa túmọ̀ sí àwọn sàhábà rẹ̀. wa kulli tabi'in tí ó gba àwọn tó bá tẹ̀lé Ànábì sallallahu alayhi wa sallam wa mu'minin bihi tó ń sì nígbàgbọ́ sí tó ń bá tẹ̀lé tó ń nígbàgbọ́ sí tó ń tẹ̀lé ìlànà rẹ̀ gẹ́gẹ́ bí ó ṣe tọ́ àti bó ṣe yẹ tó ń tẹ̀lé súnà rẹ̀. ara àwọn yẹn tó ń nígbàgbọ́ sí Ànábì sallallahu alayhi wa sallam tó ń láwọn nígbàgbọ́ sí wọn tẹ̀lé súnà rẹ̀ wọn tẹ̀lé súnà tó rí pé wọ́n fi tábí àwọn fi síwájú tó bá ń tẹ̀lé súnà rẹ̀ tó sì nígbàgbọ́ sí. bí wọ́n ṣe máa tẹ̀lé súnà Ànábì sallallahu alayhi wa sallam tí ó nígbàgbọ́ sí Ànábì sallallahu alayhi wa sallam wọn lè rí èèyàn tí ó sọ pé òun nígbàgbọ́ sí Ànábì sallallahu alayhi wa sallam tí ó sì ní tẹ̀lé súnà rẹ̀ tí ó rí lẹ́yìn irú èèyàn báyìí ààyè ń bẹ níbi ìṣesí rẹ̀ yìí nǹkan tó ní fọ́ọ̀tì náà ni kí Allah subhanahu wa ta'ala kó ṣe nírọ̀rùn fún wa láti máa tẹ̀lé Ànábì sallallahu alayhi wa sallam láti máa dún ní mọ́ ìlànà rẹ̀ ní kíkọ́ àti ní títẹ̀lé àti ní ṣàlàyé fún àwọn èèyàn innahu waliyyu dhalika wal qadiru alayhi. Allahu ta'ala a'la wa a'lam. Subhanaka Allahumma bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk.